Àyọ̀ká ló yọ yìí o. Àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀. Àyọ̀ká ló lérè ní ẹ lọ sọ lọ́jà. Ahmed tó ní eégún Àyọ̀ká yìí ló tẹ̀lé jáde yìí. Bákan náà àwọn eégún akéwì gbogbo wọn náà ti ń jáde láti lè bá Àyọ̀ká ṣe àṣeyẹ lénìí. Àwọn oníbàtà gbogbo wọn ló ti wà ń bẹ̀. Àyọ̀ká ló forí balẹ̀ fún ọba elect Ìjẹ̀ Òdòdó. Bákan náà àwọn náà náwó fún un. Lẹ́yìn tí wọ́n náwó fún Àyọ̀ká tán, Àyọ̀ká ó láti fẹsẹ̀ rájò. Àyọ̀ká ìbílẹ̀ ló ti ń wọ̀lú yìí. Òun ló ń kọsẹ̀ ló àwọn ojú òòṣà yìí. Òun ló ń kí wọn ló ń forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ wọ̀nyí. Ẹ rí àràwọ̀ nínú fọ́nrán tí ẹ̀ ń wò lénìí yìí. Sákárà ni Àyọ̀ká ìbílẹ̀ tún jó yìí lẹ́yìn tó jó bàtà. Bàtà ló tún jó yìí. Ẹ jẹ́ ká gbọ́ ewì lẹ́nu àwọn eégún akéwì wọ̀nyí.
àwọn eégún alábala lẹ́rí tí wọ́n ti kéwì fún ọba elect àti baálẹ̀ jẹ́ òdòdó tí wọ́n ti kí wọ́n lóríṣiríṣi. lẹ́yìn náà àyọ̀ká ó sì wà ní ìlú tó ń wọ̀lú lọ́wọ́lọ́wọ́ báyìí. àyọ̀ká ti wà níwájú alhaji lukman elanke tí wọ́n ń fún lówó báyìí. ó forí balẹ̀ bẹ́ẹ̀ ni alhaji náwó sí lórí. gbogbo àwọn ọmọ jẹ́ òdòdó ni wọ́n máa ń náwó. owó ẹ̀yẹ ò ní sún yín náà. àyọ̀ká ló ti pàwọ̀dà yìí. ijó yìí pọ̀. bẹ́ẹ̀ ni ahmed kò fi ẹ̀yìn àyọ̀ká ìbílẹ̀ lẹ̀. àyọ̀ká ìbílẹ̀ ló ń forí balẹ̀ fún àwọn onílù yìí. alágbà ti jẹ́ òdòdó àwọn náà náwó fún àyọ̀ká ìbílẹ̀ báyìí. baálé ọkọ ìlú ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. baálẹ̀ ti akin ogun àwọn náà ní ọlọ́pọ̀dà ti orílẹ̀ agége. bákan náà alhaji jimoh ọlọ́ládé baálẹ̀ pápá ewédà ìró ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. àwọn bàbá wa kábíyèsí oníbà ẹkùn akọ́lédọ́yẹ àwọn ló ń bọ̀ yìí. bákan náà kábíyèsí alákẹ̀sán ti ìlú akẹ̀sán àwọn ni wọ́n ń bọ̀ pẹ̀lú ọba oníbà yìí. kábíyèsí oníbà kábíyèsí alákẹ̀sán ẹ ṣe ẹkú àgbọ́dìde kábíyèsí. kábíyèsí oníbà ẹkùn ẹkú ìnáwó ọjọ́ ẹkú ìnáwó ti ayẹyẹ ọdún mẹ́ta lórí táwọn baba ńlá yín. kábíyèsí ẹ̀mí yá ṣe púpọ̀ ńbẹ̀. ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o.
Àyọ̀ká ló ti ń kí wọn lójú agbo káàkiri báyìí lẹ́yìn tó kí àwọn kábíyèsí. Ó ti ń kí gbogbo àwọn èèyàn tó wà ní ìkàlẹ̀. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n ti wá ń kí àwọn kábíyèsí ń kalẹ̀ báyìí. Oríṣiríṣi ọ̀bẹ là ń rí jọ kú erin. Àwọn eégún kọlẹ́ rí tí wọ́n ń dára fún wa lójú agbo báyìí ṣẹ́rí oníranran ni wọ́n. A ti wà lẹ́sàá ibi tí eégún ti máa ṣeré. Mo kí olórí ọba elect Ìjẹ Òdòdó ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Gbogbo ẹ̀yin olórí gbogbo yín ni mo kí o. Ẹ kú tọ́jú bàbá wa olódòdó ti Ìjẹ Òdòdó. Adé adórí láyọ̀ àti àlàáfíà. Gbogbo ohun tá à ń fẹ́ Ọlọ́run á ṣe fún wa pẹ̀lú ìrọ̀rùn. Ìta pé ìran pé ojú ayé ti pé báyìí. A ti ń retí Àyọ̀ká kó lè wá ṣeré fún wa ní ìrọ̀lẹ́ ìní. Ẹ rí dẹ́ndẹ́ wò níbi eré Àyọ̀ká yìí. Àyọ̀ká ìbílẹ̀ òun ló ti ń wọ agbo báyìí. Àyọ̀ká ìbílẹ̀ ni ó ti ń change aṣọ, òun ló ń gbé aṣọ míì lóníranran yìí. Eégún olówó ni ṣe lórúkọ eégún tó làdé láàárọ̀ àjòfólówó. Eégún olówó ni wọ́n. Àwọn eégún gbogbo Ìjẹ Òdòdó eégún olówó ni wọ́n. Àyọ̀ká aṣọ yìí pọ̀, oníranran laṣọ tí Àyọ̀ká ń gbé. Aṣọ míì ni Àyọ̀ká ìbílẹ̀ tún gbé báyìí. Ṣé ń ka iye aṣọ tí Àyọ̀ká ti lò? Ahmed ènìyẹ ná tẹlẹ́gàn ló kù. Bí Àyọ̀ká ṣe ń gbé àwọn aṣọ yìí bẹ́ẹ̀ ni ó wá ń forí balẹ̀ níwájú àwọn kábíyèsí. Bí Àyọ̀ká ìbílẹ̀ bó ṣe ń lọ gbé aṣọ tó ń pààrọ̀ aṣọ lóníranran bẹ́ẹ̀ làwọn ìyá àgbà ọ̀jẹ̀ náà ń forin dá lára yá, náà ń kọrin oríṣiríṣi
tí wọ́n fi ń dá wa lára yá báyìí ìyàwó wa náà ń fa ẹsẹ̀ rájò inú ẹni ò ń dùn ká pamọ́ra. Àyọ̀ká àbílẹ̀ ló ti gun orí odó báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ fúngbà fúngbì ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ó yá o. báyìí orí ẹ̀ ò gbé bọ́ àyà rẹ̀ ò gbé dìdì oṣù onégbé ẹ̀ ti òkú mọ́ ìwọ́ tí ìdílé máa pè yín o. ẹni àti ìdúró gbọ̀ngbọ̀n pọ̀lá ògo ìwọ́ gbọ́dọ̀ tí ibẹ̀ náà ní ìgboro sọ́mọ́yọ́ ní láṣọ. Ọba elect Ere Odun Ayoka àwọn lọ fún Àyọ̀ká lórí odó yìí owó ẹ̀yẹ ò ní sún yín náà. olókìkí òru wọn ti gbé mi ìfọ ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ tọ ẹbọ. ṣé agbórin tí Àyọ̀ká àbílẹ̀ dá
ó lọ́dún yìí tún ń parí lọ, ìwọ̀nba tó kù kọ́dún ó parí. Mò ń rawọ́ ẹ̀bẹ̀ Sàláù Sátì má jẹ́ ń bọ́dún lọ, gbogbo àní bọ́dún lọ, torí eré tí à ń wò yìí ọjọ́ Christmas ní èní December 24, 2023 ní àyá ẹ̀ ní bọ́ sí. Gbogbo wa àní bọ́dún lọ, ọdún ayọ̀ la máa ṣe o. Lẹ́yìn tí Àyọ̀ká àbílẹ̀ tó bọ́lẹ̀ láti orí odó, ijó lẹ́rí tí ó ń jó yìí, ó ti sọ ọ̀yà sílẹ̀ àti pagbo. Aṣọ yìí fẹ́ yá nìyẹn, aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀rí pẹlẹmbẹ wò lé ní ìlú Akẹsán láwà níbi tí Àyọ̀ká àbílẹ̀ ti ń ṣeré. Aṣọ yìí ti bẹ̀rẹ̀. Àyọ̀ká o, ṣé o bá Àyọ̀ká ṣe ń sọ aṣọ? Àyọ̀ká àbílẹ̀ o, olúgbẹ́bọjó gbẹ́bọjájà ọmọ olówó yálùmọ́ ilẹ̀ Àyọ̀ká àbílẹ̀ ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan sára, wọ́n kan sára, wọ́n pariwo tó, wọ́n pariwo gè. Àyọ̀ká àbílẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bí Àyọ̀ká àbílẹ̀ ṣe ń yí aṣọ yìí, orí Ahmed tó ní eégún yìí wú, bẹ́ẹ̀ ló ń dáwó lẹ̀ yà, ló ń dáwó f'Àyọ̀ká. Ṣé mọ̀ pé tí eégún ẹni bá jó dáadáa, orí a máa yá atọ́kùn, orí a ṣí ni. Àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀, olúgbẹ́bọjó gbẹ́bọjájà ọmọ olówó yálùmọ́. Àyọ̀ká àbílẹ̀ bó ṣe ń yíṣọ ní mẹ́sàn-án ní mẹ́wàá, bẹ́ẹ̀ làwọn ìyá àgbọ̀jẹ́ ń kọrin fún un. Orin ìdárayá wà ńbẹ̀, orin ìkìlọ̀ wà ńbẹ̀, orin ìṣẹ̀ṣe, orin ìṣẹ̀báyé, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ṣùgbọ́n mọ̀ pé kò ní séwu léni. Àlọ́dé lọ́wọ́ ń lọ sẹ́nu, àtẹ̀bọ̀lẹ́sẹ̀ ń tẹ̀nà. Àyọ̀ká ẹni bá ní o má bọ̀ lónìí délé bá ṣẹ́rí bọ́yọ́ àwọn èèyàn ṣe ń fò fáyọ̀ tó ń pariwo tó. Bẹ́ẹ̀ làwọn kábíyèsí ń jùrù kẹrẹ̀ s'Àyọ̀ká àbílẹ̀. Ẹ wò á káṣọ yẹn lọlẹ̀ báyìí, á tún gbẹ́ ẹ̀ sókè, á tún yí, á tún lọ. Àrà oríṣiríṣi l'Àyọ̀ká àbílẹ̀ fi ń yíṣọ. Ṣẹ́rí bóyá ń yá àwọn tó ń yí. Eégún ń bẹ nílé Àwórì, ìlú Àkẹsán láwà níbi tá a ti ń ṣeré awo. Fáfà ní gbogbo ẹ̀yin èèyàn wa, olólùfẹ́ wa níléeṣẹ́ wa Lutas Film and Record International. Eléyìí náà tún ti wà lórí YouTube báyìí, Àyọ̀ká àbílẹ̀ ti Akẹsán. Ẹ lọ click sórí Lutas TVC, ẹ máa bá subscribe, kẹ́ ẹ máa share, ẹ máa like ẹ. Gbogbo eré eégún tẹ́ ẹ bá fẹ́, gbogbo ìlú tẹ́ ẹ bá ti fẹ́, tẹ́ ẹ bá ti click ẹ máa rí wò ń bẹ̀. Àyọ̀ká o, ẹ bó èso aṣọ yẹn, ó gbé aṣọ kan, ìkan wà lórí, ó wá fìfìfì nígbà tó yá ó sọnù, ó gbé mi. Àyọ̀ká àbílẹ̀ eré ni. Ọkùnrin tó sun rárá fọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe iṣẹ́ ni àwọn eégún wọ̀nyí ń ṣe ní tá à ń pè léré yìí. Iṣẹ́ ni.
ẹ kó lójú wa jẹ́ ká wò jẹ́ ká ríran àwọn bá wà ń kalẹ̀ jẹ́ kán ríran. Àyọ̀ká o bó ṣe ń yí àwọn aṣọ alárànbarà yìí bẹ́ẹ̀ làwọn èèyàn ń pariwo náà ń fò fáyọ̀. níbi tí Àyọ̀ká àbílẹ̀ ti ń ṣeré yìí Ahmed tó ní eégún yìí ó dúró gbágbágbá lẹ́yìn ẹ̀ bákan náà ọ̀sìn jẹ́ òdòdó gbogbo wọn ló wà ń bẹ̀. tẹ́ ẹ bá wo ọwọ́ tí Àyọ̀ká fi ń so aṣọ yìí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Ismaila náà dúró ti Àyọ̀ká àbílẹ̀ gbágbágbá ló ń tọ́ sọ́nà bẹ́ẹ̀ l'Àyọ̀ká ní kò ní séwu. Àyọ̀ká tó bá ṣe pé tiẹ̀ náà bá ń darí sọ wí Àyọ̀ká tó bá jẹ́ tiẹ̀ náà bá ń wí sọ fún wọn kò ní séwu lénìí. Àyọ̀ká àbílẹ̀ ẹ wo bó ṣe so aṣọ yẹn. Ibi ọdún eégún ìlú Akẹ̀sán la wà níbi tí eégún Àyọ̀ká àbílẹ̀ tó ti wá ṣeré láti Ìjẹ́ Òdòdó ló ti wá tó ti wá ṣeré nílé àná ní Akẹ̀sán lénìí. Àyọ̀ká àbílẹ̀ ló ń ṣeré fún wa ló ń gbé aṣọ lóníranran ló ń yí aṣọ lóríṣiríṣi. Eré ju eré lọ bí àṣà àwọn onígunnu kó wà nígunnu sọgúnú àrásìkò gàrà ejinana sọkọ dambo eégún ju eégún lọ òṣájú òṣà lọ nílé àárọ̀ ọ̀run. Àyọ̀ká àbílẹ̀ yìí eré ni ẹ bọ́ ṣe ń da owó bò ẹ bọ́ ṣe ń da owó bò. Kí ni Àyọ̀ká tún dà yìí idán kan tún rèé. Eégún Àyọ̀ká àbílẹ̀ yìí jẹ́ eégún tó ń ṣeré gidigidi. Ṣe rí ohun tí Àyọ̀ká tún dà. Lẹ́yìn tí Àyọ̀ká àbílẹ̀ yìí ṣọ lóníranran sákàrà náà tún kó tẹ̀lé Àyọ̀ká yìí. Kábíyèsí ọba oníbẹ̀ ẹkùn ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ kábíyèsí Alákẹ̀sán ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀. Àyọ̀ká àbílẹ̀ ló ń jó fún wa yìí lẹ́yìn tó ti yíṣọ lóníranran.
lẹ́yìn tí Àyọ̀ká àbílẹ̀ tún jó ijó sákárà ó ti bẹ̀ sí í sọ padà. Àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ eégún ni ẹ́. ṣé mo sọ fún yín pé níbi eré Àyọ̀ká àbílẹ̀ yìí àrà oríṣiríṣi lẹ máa rí wò? ṣé ẹ tún rí bó ṣe yí aṣọ tó yí yẹn, bó ṣe ń gbàsọ aṣọ ayí oyé lónídọ̀bálẹ̀, oyé oníbẹ̀rẹ̀, oyé alábẹ́, oyé olókè. Eré ni Àyọ̀ká àbílẹ̀, eégún ni. ṣàrí bá Àyọ̀ká àbílẹ̀ ṣe ṣí bóyá yí aṣọ yẹn. Àrà ńlá pọ̀ níbi eré Àyọ̀ká àbílẹ̀ yìí. ọmọ eléégún ẹkú ìnáwó ìní o, ẹkú àṣeyẹ. Àyọ̀ká òkú ewu o, ewu náà kì í pàwòdì, àwòdì òkú ewu. Àyọ̀ká àbílẹ̀ ti di alábala báyìí. Ahmed Òdòdó ìníyẹ tẹlẹ́gàn ló kù. Ọba elect Ìjẹ̀ Òdòdó ẹkú ewu, gbogbo Ìjẹ̀ Òdòdó ẹkú ewu. Ìyàwó Ahmed ẹkú ewu, ewu náà kì í pàwòdì. Kábíyèsí Alákẹ̀sán ẹkú ewu, ewu náà kì í pàwòdì, àwòdì ẹkú ewu. Oníbà ẹkùn ẹkú ewu, àwòdì ẹkú ewu. Gbogbo Ìjẹ̀ Òdòdó ẹkú ewu, ewu náà kì í pàwòdì. Lẹ́yìn tí Àyọ̀ká àbílẹ̀ di alábala, owó lẹ́rí tí àwọn ọba tí wọ́n ná fún yìí fún gbogbo àrà ríranran tó fi yíṣọ. Eégún ni Àyọ̀ká àbílẹ̀. Idán ti bẹ̀rẹ̀ sí jáde báyìí. Ẹkùn ló ti jáde yìí. Alhaji Lukman Elanke ọwọ́ ló ná fún ọmọ eléégún yìí pẹ̀lú ìyá ẹ̀ tó jẹ́ ìyàwó Ahmed. Àwọn ní nǹkan ìní nìyẹn. Èníyẹyìn tẹ́lẹ́gàn ló kù. Ẹ ti ṣe ọdún yìí, ẹ̀ẹ́dún ṣẹ̀mí ẹ̀ ṣe nígbà ń bẹ̀. Kábíyèsí Oníbà ẹkùn ẹ ṣe ẹkú àgbọ́dìde. Kábíyèsí Alákẹ̀sán adúpẹ́. Àwọn bàbá lọ ti dìde lẹ́yìn tí Àyọ̀ká ṣeré tán yìí. Láyọ̀ tí ẹ fi lé sílẹ̀ máa bá o. Ànífẹ́lẹ́ yìí ṣàṣemọ́ o, adúpẹ́ o.
Èrò ló jáde yìí. Èrò. Ìdán sójà lẹ́tún wò yìí. Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Lutas Films and Record International, agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà, ilé òní lé wa, ọ̀nà nínà wa, ire o.